afàgò kẹ́yìn àparò, ohun ojú wá òun lójú rí. Àṣìlò èdè ní gbólóhùn yìí o. Kò sí ohun tó ń jẹ́ afàgò kẹ́yìn àparò, ṣùgbọ́n kó lè bá a dá ọ lójú, kó lè bá a dé mi pàápàá lójú. Kí ni ohun tí à ń pè ní àgò gan? Àgò, àwọn ìyá Yorùbá mi á tún máa pè ní kùkú. Wọ́n fi kinní yìí wọ́n hun gẹ́gẹ́ bí agbọ̀n. Àwọn tó ń hun apẹ̀rẹ̀ ló máa ń hun, òun wọ́n fi ń kó adìẹ sí. Bàbá débi tí wọ́n ti ń ta adìẹ lọ́jà, òun lẹ́gbàá tí wọ́n kó adìẹ sínú rẹ̀. Lẹ́jẹ̀ wọ́n ni wọ́n ṣe é, tó jẹ́ wípé èyí tó lè gba adìẹ mẹ́ta, èyí tó lè gba 5, èyí tó lè gba 10, bẹ́ẹ̀ wọ́n ṣe lọ. Báwo ni ìyẹn ṣe wá fẹ́ fi àgò fẹ́ fi kó ẹyin àparò, kí ló pa wọ́n pọ̀? Ẹ rí pé kò jọra wọn. Ohun tí Yorùbá ń gbìyànjú àti sọ ni pé agẹ̀gùn kẹ́yìn àparò, agẹ̀gùn kẹ́yìn àparò, ohun ojú wá òun lójú ń rí. Kí ni jẹ́ gẹ̀gùn? Gígẹ̀gùn ni kéèyàn ó dè síbì kan di ẹran, kéèyàn ó lúgba mọ́lẹ̀ tàbí kó farapamọ́ síbì kan láti máa ṣọ́ ẹran tó ń bọ̀ láti ṣekú pa á tàbí láti mú un. Èèyàn tó wá lọ ń ṣọ́ àparò tó fẹ́ wo ibi tí ó bà sí, ibi tó bá bà sí ibẹ̀ ló ń yé sí láti lè fi mọ ibi tí ó ti kó ẹyin àparò. Níbi tí ẹni bẹ́ẹ̀ bá jókòó sí tàbí tó gọ sí tàbí tó lúgba sí tàbí tó gẹ̀gùn sí, kò sí ohun tí ò lè ṣe irú ẹni bẹ́ẹ̀. Agbọ́n lè ta, oyin lè ta, ejò lè sọ, àkekèé lè ta, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ jàǹbá ló lè ṣẹlẹ̀ sí. Ohun tó bá ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀, ohun ojú rẹ̀ wá òun lójú rẹ̀ rí o. Mélòó lẹyin àparò gan tá tẹ̀ fẹ́ fi àgò kó? Mélòó ni gbogbo ẹyin àparò tá fẹ́ fi àgò kó? Tá bá kó ẹyin àparò sínú àgò, ṣé ò lè lura wọn kó fọ́? Ẹ rí i pé èyí yóò bára wọn mu. Ohun tí Yorùbá ń sọ ni wípé agẹ̀gùn kẹ́yìn àparò, agẹ̀gùn kẹ́yìn àparò, ohun ojú wá òun lójú rí. Kí ló ń jẹ́ parò? Ọ̀kan lára àwọn ẹyẹ oko ní jẹ́ bẹ́ẹ̀. Ẹyẹ oko kan ló ń jẹ́ parò. Àwọn ọdẹ mọ̀, àwọn àgbẹ̀ mọ̀ dáadáa. Àtèmi àtẹ̀yin àdírù ń gbé sọnù bí ò ṣe bí ẹmu. Ẹ jẹ́ máa ṣàtúnṣe o, kó lè máa bá dára, kó lè bá dùn, kó lè bá dán, torí àwọn tó ń bọ̀ lẹ́yìn kí Yorùbá lè bá pẹ́ kẹrin kése. Agẹ̀gùn kẹ́yìn àparò, ohun ojú wá òun lójú rí. Ire o, ó dàbọ̀.